fún Ọlọ́run ọba àjírí ọba àjípé Ọlọ́run àwọn Ọlọ́run tó fún wa láǹfààní láti sùn láyọ̀ àti láti jí láyọ̀ àti láti wà ní orí ètò yín ètò wa tèmi ètò oúnjẹ lọ́rẹ́ àwọ̀. Mo kí yín káàbọ̀ sórí ètò ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ orúkọ tèmi náà ni Olúwadámilọ́lá Àmọ̀kẹ́ ọmọ Kọ́lápọ̀. Èmi náà ni èmi lọ́mọ ẹlẹ́bìtì tàgbákò níjà kó òjé èmi lọ́mọ arọ́tíwẹ̀ bí òjò ọmọ abúnibúni bèé bú wọ́n tí wọ́n ti bó ti jẹ́ pé mi ò tó mú yín bú mélòó lára mi. Àrà ọ̀tọ̀ la máa dá lórí ètò lẹ́yìn àrà tó jẹ́ wípé olólùfẹ́ oúnjẹ lọ́rẹ́ àwọ̀ kan á ní àǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ètò lẹ́yìn láti dáná pẹ̀lú àlejò tí à ń gbé bọ̀ ní orí ètò. Àlejò tá à ń gbé bọ̀ lórí ètò lẹ́yìn wọ́n jẹ́ gbajúgbajà alásè ní ìlú Ìkirè. Àwọn náà ní everybody máa gbogbo yẹn máa ń pè wọ́n ní Madam Dipuka. Ẹ jẹ́ ká sáré lókè lọ́nà ká tó dé ó dá mi lójú pé àwọn àlejò wa méjèèjì àti wà nílé agbára pẹ̀lú ìwà ti tòkó bámbám àbọ̀. Olólùfẹ́ oúnjẹ lọ́rẹ́ àwọn tó mí sí ẹ káàbọ̀ sórí ètò. Yes ma, ẹ ṣé gan ni mo dúpẹ́. Ṣé dáadáa lẹ́yìn náà wà? Adúpẹ́ ṣàlàkà lẹ́yìn náà wà. Àlejò mi ẹ bá wa dárúkọ yín àti oúnjẹ tí a fẹ́ sè fún wa ní orí ètò lẹ́yìn. Mo kí gbogbo ẹ̀yin ará ilé. Orúkọ mi ni Ìyáàfin Mary Babalọ́lá. Oúnjẹ tá fẹ́ sè lórí ètò lẹ́yìn ni ọbẹ̀ bàǹgà tí ó jẹ́ ọbẹ̀ ẹ̀yìn ní èdè Yorùbá. A kẹ̀tún máa ń pè ní ọbẹ̀ ẹ̀gẹ́ ní èdè Yorùbá. Ṣé ẹ lè bá wa ṣàlàyé àwọn àǹfààní tí oúnjẹ yìí ń ṣe ní ara? Ọbẹ̀ yìí máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀. Ó kẹ̀ dáa fún àwọn ọmọ tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà. So àwọn ọmọ tó bá ṣàn dàgbà gẹ́gẹ́ ó dáa fún wọn Bẹ́ẹ̀ ni láti máa jẹ. àti omi tó ṣe ẹ̀yìn ṣe àmọ́ sí. Ẹ má ṣe yọ ẹ má gbìyànjú. Kẹ́yà ṣe dáadáa ẹ má wúlò wúlò. orí àlejò wa máa fún yín ní máàkì wọn ti wà nílẹ̀ o. Sí wàhálà. Óyá ẹ̀yin ará ilé ẹ pàdé wa ní yàrá àdáná níbi tí wọ́n ti máa ṣe ọbẹ̀ bàǹgà eléyìí tí àwọn Yorùbá mọ̀ sí ọbẹ̀ ẹ̀yìn tàbí ẹ̀gẹ́. Kí la máa fi lo ọbẹ̀ yẹn gan-an ẹ̀ sọ? Ẹ̀bà ló máa lọ nínú ẹ̀, ẹ̀bà Yíbò. Ṣé ẹ̀bà nìkan la wá lè fi lo oúnjẹ yìí ni? Kò sí oúnjẹ tí ò lọ nínú ẹ̀ rárá. Àti ráìsì lọ. Kò sí oúnjẹ tí ò lọ nínú ẹ̀. Àmọ́ oúnjẹ tó lọ nínú ẹ̀ jù òun ni ẹ̀bà. Àbúgbó lè tẹ̀lé sọ yìí kó ti jẹ́ kó fi rárá jáwọ́ ra. Ẹ má wọrí. Ẹ jẹ́ ká ètè lọ yàrá àdáná. Ẹ̀yin ará ilé ẹ pàdé wa ní yàrá àdáná. Àbọ̀. Oúnjẹ tí a fẹ́ sè fún wa ní orí ètò wa tòní fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa bàǹgà soup la máa sè lórí ètò lẹ́nu eléyìí tí àwọn Yorùbá ń pè ní ọbẹ̀ ìwòyìn tàbí ọbẹ̀ ẹ̀gẹ́. Àlejò wa tó máa sè fún wa mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan òun náà ni ìyá ayaba Mary. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ wò kọ́ àròjọ́ mu solókun ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kọ́ta máa bẹ̀rẹ̀ kíákíá kí la máa kọ́kọ́ ṣe báyìí. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ lọ fọ ọwọ́ wa náà. Nítorí pé àwọn àìsàn àìfojúrí tí ó lè wà nínú ọwọ́ wa tí a ò bẹ̀rù. Ní báyìí, a máa nílò láti ṣan gbàgbá wa sí
omi sínú gbàngàn gangan tí a máa gbé ka orí iná. Omi ti dà báyìí, a máa wá gbé ka orí iná. Nígbà tá a ti wá gbé bàbá wa kan lọ́ra yìí, àti mi tó mi sìn, ṣé bẹ́ẹ̀ ni ṣàṣe máa ṣe sí ilé ilé? bá ṣe máa ṣe náà nìyẹn torí àwọn ìdọ̀tí tó bá wà ń bẹ̀. Ẹ jẹ́ máa lọ fi ra wa wéra wa ṣe. Ẹ̀yin lẹ́gbẹ́ ẹ̀wẹ̀ ẹ̀mí ṣàwọn kí n ṣàmàlẹ́ òṣèlè tẹ̀. bá ṣe máa jọ ṣe náà nìyẹn ó ṣàmà. Ìjà ṣáà máa kọ bí. Kò sí kọ́ta bí o. Ẹ jọ ẹ jẹ́ ká dé kíní kẹ́ tó máa jà. Nígbà tí wàá gbé bàǹgà wa kan lọ́ báyìí, kí ni nǹkan tó kù sí àtàṣe? Bóyá tó bá ti wà yẹn, ó máa wó dáadáa. Tó bá ti wú, a máa wá fi sínú odò wa, la máa wá ráyè. Tó bá ti dún la tó máa mọ̀ bóyá ó ti Tó bá ti wú, la máa mọ̀ bó ti rò. káti ẹ̀ tó máa rìn jìnnà. Ẹ jọ ṣé ní gbogbo àwọn eléyìí tẹ̀tẹ̀ kò sí bíbá yìí bí o tiẹ̀ dá kàn mọ́ bẹ́ẹ̀. Ó yá kẹ́ wá sọ orúkọ ẹ̀ torí ó tiẹ̀ dá méjì fáwọn ará ilé gan-an máa mọ ìmí ìlú ẹ̀. Ẹ mọ̀ pa ti sọ lẹ́ẹ̀kan wípé oúnjẹ tó máa lọ sòsè nínú ẹ̀ òun ni ẹ̀bà yíbò. Torí ẹ̀, òun wọ́n la máa bẹ̀rẹ̀ lórí ẹ̀. Ẹ ti rí kó yàtọ̀ sí gbogbo gàrí táwọn Yorùbá máa ń jẹ. Gàrí epo ni, òun ló máa dánú ẹ̀. Àlùbọ́sà tí a máa lò rèé. Iyọ̀ rèé. Fún kí ni ìwọ́ fún ẹ̀? Òun ló máa fún ládùn tó lóúnjẹ tó bá wà tí kò bá ládùn. Ìgbà tó ṣe pàǹgàwẹ̀ gidigidi. Nígbà wà la ṣe fẹ́ ṣe. Iyọ̀ rèé o. Edé rèé. Kí ni iṣẹ́ ìdí yẹn? Òun ló máa jẹ́ aroma inú ẹ̀ gan nígbà tó bá dé lẹ́sùn. Ẹ̀yin gbà máa wò pé àwọn òun wá lọ sí oúnjẹ ṣé wọ́n sọ̀kalẹ̀ wá látọ̀run. Ẹnu yìí ṣàti ẹ̀. Ẹ má wọ̀ ọ́ rí. Ó dá ìyẹn máa sọ lọ. Edé rèé. Magí rèé. Eléyìí ni wọ́n pè ní ewúro. Eléyìí ni Ètò ẹ̀ tún pè ní. ewúro. Wàhálà máa tiẹ̀ wá dé o. Ó yá ó yá. Eléyìí ni oyin rèé. Eléyìí ni banga spices. Okay, ó gbọ́dọ̀ ní spice. Bàbá Bàbá yẹn yẹn. máa gbé jáde. Oh my God. Eléyìí ni Cameroon pepper. Òun la ta máa fi ṣe ata sí. Àwọn ẹja gbígbẹ tá máa lò rèé. Ẹran tá máa fi sí rèé. Ẹ̀fọ́ wa rèé. Efinrin. Òun ni ẹ̀fọ́ tí a fẹ́ lò. Kí ni iṣẹ́ ẹ̀ ń fi yẹn? Òun ni bí kí ọ̀bẹ lè fún kí. Ó tún máa ń spices ó tún máa ń jẹ́ kó jáde. Kí òun làwọn olóògùn máa ń pè ní sẹ́ńtì. Ẹ ṣe oríire. Ó fi ẹ́ ṣe mọ ní ìwé náà lè dá mọ̀. Mo máa ń yẹ mo máa ń bí ibẹ̀ náà. So, a dúró de kí gbàgbà wa ṣe. Bẹ́ẹ̀ ni. Ó lè ti gbọ́ yẹn o, ẹ̀yin ara lé. A ti gbé gbàgbà wa kaná. Ó kù kí ohun tó bá dẹ̀ ti wú láti máa mọ̀ bóyá ó ti jiná àti kò tí ì jiná. Tó bá dẹ̀ ti jiná, a máa gùn.
gbọ́ yẹn o ẹ̀yin ará ilé a ti gún bàǹgà wa ohun tá a dẹ̀ yọ láre wọ́n lòun gbọ̀ngàn là ń pè ní bàǹgà a dẹ̀ ti gbé kaná tá a bá ti gbé kaná yẹn máa jẹ́ kó kì èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o àwọn náà sọ bẹ́ẹ̀ mí nìlẹ̀ mi ò mọ̀ sí ẹ̀ tá a bá ti jẹ́ kó kì tán a máa fi gbogbo àwọn èròjà tó kù tán ní ẹja chicken àwọn tí mi dámọ̀ bẹ́ẹ̀ nìyẹn mi ò kúkú mọ eléyìí tó ń pè ní kílẹ̀ pé yẹn náà omi àbí orí ọmọ wọn náà máa fi gbogbo ẹ̀ sí tá a bá yà tó fi gbogbo ẹ̀ sí a máa wá dúró pé gbogbo ẹ̀ jiná mọ́ra wọn padà ṣé sọ̀rọ̀ yìí àti gbé omi ẹ̀bà wa kaná kó kí ẹ̀bà wa jiná lẹ́yìn yẹn ẹ̀pàdé wa lórí tábìlì níbi tí àwọn adájọ́ wa ti dájọ́ ilé tó dùn. tá a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó yanrantí àtàwọn èrò nǹkan ìbáraẹnisọ̀rọ̀ tá a mọ̀ sí phone accessory laptop ẹ̀rọ ìpọwó ìyẹn POS iléeṣẹ́ Merit Communication ní kẹ́ máa lọ olú iléeṣẹ́ wọn wà ní 124 ìsàlẹ̀ olórìṣà oko adjacent Ìkirè Microfinance Bank bákan náà ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní àdójúkọ Àríyọ̀ Shopping Complex lẹ́gbẹ̀ẹ́ Prestige Hotel Òkèọlá Àpòmù Ọ̀ṣun State ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn rèé 08036688741 08067113056 Merit Communication àwa gangan lọ̀gá. ibi tí a wí ní adé yìí o níbi tí a ti máa tọ́ oúnjẹ wa wò àlejò wa tó dẹ̀ máa bá wa tọ́ oúnjẹ wa wò náà ni àwọn dádì wa Adéyẹmọ Akeem olùdarí àti aláṣẹ Merit Communication ẹ káàbọ̀ sá ọ ẹ káàbọ̀ sí orí ètò ṣé dáadáa ni. dáadáa làwọn àkọ́kọ́. àdìpẹ́ fọlọ́ ṣé irun kọ́tẹ̀ kan máa bá wa ṣe ni pé ẹ kàn bá wa tọ́ oúnjẹ yìí wò kẹ́kọ̀ọ́ sọ fún wa bóyá yóò dùn bóyá magí ẹ̀ pé bóyá gbogbo èròjà tó yẹ kó wà nínú ẹ̀ ló wà nínú ẹ̀ ṣé nǹkan tí mo sọ ṣó yẹ yín bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi fọwọ́ wa ká jẹun kí ẹ lè sọ bó ṣe lọ lẹ́nu fún wa. Dájú wa ó yá ẹja mi sí báwo lóúnjẹ yẹn ṣe lọ lẹ́nu ṣé o ṣe ẹ̀kọ́ lọ náà ni. oúnjẹ ó dáa ó wà òkè lẹ́nu mi ìjẹ́rọ rẹ̀ báyìí first time tí màá jẹ́ rẹ̀ ṣùgbọ́n ó kàn jẹ́ pé dáa pé ata abẹ fẹ́ pọ̀ díẹ̀. ẹ mọ̀ bí ẹ̀yin rẹ̀ kì í jàdá tó pọ̀ ṣá. ẹ̀mí láì kata láti máa jàdá pọ̀ jù. ìkẹtẹ̀ náà sọ ni pé ọbẹ̀ wa oúnjẹ ó wà òkè. kí lè wá fẹ́ bá mi fún àwọn aláṣẹ wa báyìí irú máàpù rẹ̀ fíù pẹ̀lú fún wọn lórí wọ́n ṣe ṣe ọbẹ̀ yìí láti tó kàn tí ọkàn yín wá tẹ̀ fíù pé wọ́n ó yẹ wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe ọbẹ̀ yìí. mo lè fún wọn ní 85. wọ́n fún yín ní 85 tó ṣé gbọ́dọ̀ dájú wa. níbí la máa rí mọ ní orí ètò wa tèmi ètò yín ètò ẹ̀yin olólùfẹ́ wa ètò oúnjẹ lórí àwọ̀ ṣùgbọ́n kí n tó máa lọ ọpẹ́ pàtàkì ní ọwọ́ àwọn ẹbí olóògbé Inúọlájí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn dádì wa Adéyẹmọ Akeem aláṣẹ àti olùdarí Merit Communication ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú wa àwọn ní Dr. Mrs. Mary Okocha àti Olúwọlé Adéfẹ́mi dádì wa kí ẹ tó máa lọ iléeṣẹ́ oúnjẹ lórí àwọ̀ wọ́n ní ká gbé ẹ̀bùn fún yín. àǹtí mi tó mí sí èyí náà wọ́n ní ẹ ṣe tẹ wá òpá pè ní tẹ́ ẹ jẹ́ wa ẹ̀bùn kàǹkà.
àǹtí mi Mary ẹ̀yin náà tí náà wà bẹ́ẹ̀. Ó yá ẹ má gbẹ̀bùn wa lásán ẹ má máa gbàdúrà fún iléeṣẹ́ wa. ẹ ṣe iléeṣẹ́ oúnjẹ lọ́rẹ́ àwọ̀ iléeṣẹ́ yóò ní jóná inú wa dùn pé ẹkùn ìwákọ́ wa náà lẹ́dùn. ẹ ṣé o iléeṣẹ́ oúnjẹ ọ̀rẹ́ làwọ̀ adúpẹ́ gan ni o adúpẹ́ gan ni iléeṣẹ́ yóò ní jóná o ẹ ṣé gan ni ṣe púpọ̀. adúpẹ́ lọ́wọ́ oúnjẹ lọ́rẹ́ àwọ̀ adúpẹ́ iléeṣẹ́ yóò ní jóná bẹ́ẹ̀ ṣe ń bá lù ú a máa dún bẹ́ẹ̀ bá ṣe pé a máa dáná a máa ju ẹ ṣé o ẹ ṣe ta fi ẹ̀rí náà tẹ ẹyẹ wa sí tá a bá pè yín tẹ́ ẹ̀ bá wá láì sẹ́yìn kò sí àwa láì sí àwa kò sí ètò àníri jù báyìí lọ ní orí ètò tòní ṣùgbọ́n kí n tó máa lọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ tèmi náà ni Olúwadámilọ́lá Àmọ̀kẹ́ èmi lọmọ ẹlẹ́dìdì sàgbákú níjà òpó òjì èmi lọmọ arọ́tíwẹ̀ bí òjò ọmọ abúnibúni bèé bú wọ́n ti èmi lọmọ òbí òsí ni òjẹ́ nǹkan oṣù jẹ ẹwọ ẹ jẹ́ kí n mẹ́nu dúró bẹ̀yẹn torí tí má ní kí n máa kiri àbẹ̀rẹ̀ nìyí fẹ́ dákẹ́ mọ́ ẹ pàdé wa lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.